Ẹ káàbọ̀, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dẹ̀ òdì bí àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n tún ti gbé ìṣe wọn dé o. Wọ́n tún ti gbé ìṣe wọn dé, wọ́n ti bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn agbésùmọ̀mí, gbogbo àwọn bókobòko, ìyẹn tá a mọ̀ sí repentant bókobòko, àwọn ọmọ ẹgbẹ́ bókobòko tí wọ́n sọ pé wọ́n ti ronú pìwàdà. Ó ní ẹ wá wò ó, níṣẹ́ ló ti dà wọ́n sí, wọ́n ti rìkúùtì wọn sí ọmọ ogun Nàìjíríà. Ó yà yín lẹ́nu, èmi náà ti mọ̀ pé irú ẹ̀ ò lè ṣe kó má wáyé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí. Àwọn tó ti pa èèyàn, tó ti pogúnlọ́gọ̀ èèyàn, wọ́n má kàn déédé jáde lọ́sàn-án gangan, wọ́n láwọn ronú pìwàdà. Káàdẹ̀ tó wí ká tó fọ̀, ẹ ti sọ pé ohun àtijọ́ ti lọ, ẹ máa dá wọn lẹ̀. Before you know, wọ́n á ní wọ́n tún ti gbé wọn wọnú military. Ẹjọ́ kí ló ń ṣe nínú ọmọ ogun Nàìjíríà? Ẹ jẹ́ gbé yín débẹ̀ lódìdí náà. Ta ló sọ èyí? Reverend Dachomo ni o, ó ti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wòlíì Ọlọ́run Nàìjíríà, ìyẹn Reverend Ezekiel Dachomo, ó ti wá fi èròǹgbà tá àtìlẹ́yìn ẹ̀ hàn fún orílẹ̀-èdè US wípé ẹ tètè máa bọ̀. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé wọ́n pa àwọn Kristẹni ní northern Nigeria, ẹ parọ́ ó ní ẹ tètè máa bọ̀ nítorí ìwà láàyè yín bíbá yìí la fẹ́. Ibẹ̀ ni Reverend Dachomo ti wá fi ẹ̀sùn kan ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn government officials, òyìn bàbá Tinubu administration àti government officials of complicity nínú ìpànìyàn yìí. Ẹ̀yin náà lọ́wọ́ nú ẹ̀. Ó ní bó ṣe wà yìí, wọ́n ní ọwọ́ nú ẹ̀. Wọn ò lè sọ pé wọn ò lọ́wọ́ nú ẹ̀ o, látàrí bí àwọn èèyàn bá àwọn Kristẹni ṣe kú. Ẹ wá wo ọ̀nà wo ni bàbá yìí sọ pé ìjọba bàbá Tinubu àti àwọn ẹmẹ̀wà bàbá ní ọwọ́ nú ẹ̀. Ó ní ṣe ẹ fẹ́ gbọ́, ṣe rá àwọn repentant bókobòko, ó ní wọ́n mà ti rìkúùtì wọn sí ọmọ ogun Nàìjíríà. Wọ́n ti gbà wọ́n sí ọmọ ogun Nàìjíríà. Ṣé ẹ wá rí i pé bàbá yìí ò parọ́? Ṣé ẹ wá rí i pé ó ní ìjọba lọ́wọ́ nú ẹ̀? Ṣé rí ọ̀nà tó ti gbà tó fi sọ pé ìjọba lọ́wọ́ nú ẹ̀? Ẹ wo ẹ̀jẹ̀ aka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ̀jẹ̀ àmàgbọ́n tí àwọn ènìyàn sọ. Ṣé bára nǹkan tá à ń sọ rèé wípé a ní láti wá ìpàn àwọn ará bíi ẹ̀yin ènìyàn mi. Iṣẹ́ ẹ wá rí i pé ó dà pé ogun agbésùmọ̀mí nìkan kọ́ ni Trump máa jà o, àbí? Torí àwọn tó ti dàpọ̀, àwọn kan dánú rẹ̀ sí àwọn ọmọ ogun Nàìjíríà ń kọ́. Torí ẹ jẹ́ ká jọ wò ó, tá a bá sọ wípé Trump kó máa bọ̀ kó wá pa gbogbo àwọn tí àwọn agbésùmọ̀mí tó ń da ìlú rú. Ẹ wá wo àwọn tó ti dà sínú ọmọ ogun Nàìjíríà. Báwo ni Trump ṣe máa mọ̀? Ẹ wo, ẹ kọ sí comment section, ẹ jùlẹ̀ sínú comment section, mo fẹ́ mọ̀. Báwo ló ṣe fẹ́ rí? Nítorí pé ó ti fẹ́ máa di ogun méjì báyìí, torí bó bá ṣe ń pa àwọn bókobòko, tí wọ́n pa àwọn agbésùmọ̀mí, tí wọ́n kojú sọ wọ́n. Ṣé ẹ mọ̀ pé àwọn èyí tó wà nínú ọmọ ogun Nàìjíríà, àwọn náà tó bá yá wọn á máa sọ o. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ nìkan ni ìlú ilé nítorí wípé wọn ò rí nǹkan kan ṣe sí. Bẹ́ẹ̀ nìkan ni kò gbọ́dọ̀ gbàgbọ́ nínú agbésùmọ̀mí tàbí nǹkan tó bá sọ o wípé wọ́n ronú pìwàdà yẹn. Babalá irọ́ ni, òótọ́ ni ẹ. Ó ní babalá irọ́ ni o. Ó ní ṣé wá rí gbogbo àwọn tẹ́ ẹ fura sí agbésùmọ̀mí ni wọ́n, wípé wọ́n ti wá kó wọn pọ̀ mọ́ ọmọ ogun. Ẹ tètè dismiss wọn. Ó ní ẹ tètè dismiss wọn. Ẹ wá máa funniest thing. Bẹ́ẹ̀ ni o, Charles ló sọ o. Ó ní láìpẹ́ wọ́n ti yá control, wọ́n ti rán wọn lọ sí Niger Delta soldiers láti lọ pa àwọn agbésùmọ̀mí. Àbẹ́wò àgbà mi, nígbà tí wọ́n rán àwọn ọmọ ogun agbésùmọ̀mí láti lọ máa pa agbésùmọ̀mí. Ẹ jọ kí lẹ expect?
dey play. Bẹ́ẹ̀ ẹja gbọ́n tí ẹlòmíràn sọ ọ̀kan ní amukú mẹ́kọ̀ọ́ àpọ̀dà wo ló mú èrò yẹn wá sínú Nàìjíríà tó mú wá sínú Nigeria government àti against the constitution wípé agbésùmọ̀mí tó bá ti dalẹ̀ rú kan yà ṣe kíni kí wọ́n rùkú tiẹ̀ tó bá ti tọrọ dáríjì ìkàlẹ̀ ni tó ṣe léyìí o ẹja gbọ́ eléyìí òótọ́ ni ó dàbí pé ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìyẹn ex-late president Muhammadu Buhari olóhùn ló fi òfin yẹn lẹ́ o tó wá dá fake repentant boko pé kán máa wà nínú ọmọ ogun Nàìjíríà ẹ̀rí pé eléri ibú rẹ̀ ó dálẹ̀ tán ó wá jápa ó jẹ́ ká so ṣéènì mọ́ ẹsẹ̀ òkú ẹ̀ ni kó lè mọ̀ pé ó jẹ̀yà ní ayé náà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ jákà àtẹ̀jíṣẹ́ lòmíràn ìkan ló ní ṣeré àsìkò bàbá Tinubu yìí lákàn ń gbọ́ pé àwọn repentant agbésùmọ̀mí wọ́n tún ti recruit wọn sí Nàìjíríà Army àbájọ tó fi rọrùn fún agbésùmọ̀mí láti wọ Nàìjíríà Army láti pa wọ́n bó ṣe wù wọ́n àṣé ọ̀nà tí wọ́n gbà lélẹ́yìí ṣùgbọ́n ordinary peaceful protester like Sowore lẹ́tí máa declare wanted bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀rí boko tàbí agbésùmọ̀mí declare wanted. ẹja gbọ́kàn tí eléyìí sọ eléyìí ni ẹ máa wò wọ́n orúkọ wọn ẹ wo àwọn tó jẹ́ wípé ọ̀bàyéjẹ́ ni wọ́n. ẹja ka àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn bẹ́ẹ̀ ìkànnì ààrẹ orílẹ̀-èdè US ìwọ dẹ̀ là ń retí o ìwọ là ń retí ibẹ̀ nìkan ní èṣù àtọmọ́gun ẹ̀wọ̀n ò lè ronúpìwàdà òun lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nítorí wọ́n ti ń bá èṣù jẹun. bẹ́ẹ̀ nìkan ní ìdí nìyí tí Wike ṣe sọ̀rọ̀ be careful how you confront someone in a uniform in Abuja. ìdí nìyí tí Wike ṣe níyà ẹ rọra láti máa kojú àwọn èèyàn tẹ́ inú aṣọ ọmọogun torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn agbésùmọ̀mí ni. ìkan tí wàá sọ̀rọ̀ oníṣẹ́ ló dàbí pé ẹ fi ọ̀bẹ gúnra yín látẹ̀yìn ni. bẹ́ẹ̀ eléyìí ti sọ̀rọ̀ ó ní ẹ̀yin náà ẹ máa wo wèrè ẹ máa wo ìwà wèrè táwọn aráabí wù àwọn aráabí yóò ronúpìwàdà o nítorí wípé wọ́n ronúpìwàdà láti fi tan Nàìjíríà ni àti pé láti fi gbé iṣẹ́ láabi wọn yọ sí tí a ò dẹ̀ mọ̀. ẹ wo a ò máa wá ní rí jù báyìí lọ nítorí wípé a ó máa bẹ bí ẹni ìbẹ́sù ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o gbogbo ẹni tó wá láòní dé kọ́ ó máa láòní dé bá la fi kì í wípé ó dàbọ̀.